orúkọ mi ni Chief Balogun Adegoke Olaoye. Lákọ̀ọ́kọ́ máa dá ìbéèrè tẹ́sán ẹ̀ máa dá lóhùn. Jagirin ò pé méjì, Jagirin ẹ̀kan tó wà ní Ijebu land, Jagirin ẹ̀kan tó wà ní kọ́tẹ́ fi ṣe ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín. Ẹlẹ́gbọ́ wípé Jagirin pé méjì ó pé mẹ́ta ó pé ogún ní Akílẹ̀ Ìjẹ̀bú, Ìjẹ̀bú-Òde in particular. Jagirin ò pé méjì, ẹ̀ẹ̀kan ni Jagirin. Àdúgbò Jagirin lẹ́wà sí Ìdèlé ní àdúgbò Jagirin. Ẹni tó bá láti àdúgbò omi tó wà lọ́wọ́ Jagirin kì í ṣe Jagirin rárá. Ìdèlé ní àdúgbò Jagirin. Ìyẹn lọ́jọ́ máa ń pe Jagirin ní ọmọ Ìdèlé Ẹ̀gírìn, ọmọ ajẹ kọba tó jẹ, ọmọ ìjímìjí kùtùkùtù, ọmọ ọ̀pẹ́ lórí tewétewé, ọmọ ògbókógbàlà, ó gba ilẹ̀ kankan dé Rẹ́mọ fọ́ba. Ẹ ṣeun bàbá wa. Bàbá, ẹjọ́ ń jẹ́ lè sọ fún wa ní ṣókí nítorí pé tí wọ́n bá ń sọ̀rọ̀ oyè àjẹ kọba tó jẹ, àwọn nǹkan kan wà tí ó máa jẹ́ ojúṣe, àwọn ìtàn kan wà tí ó tẹ̀lé. Bàbá ẹjọ́ ẹ sọ fún ẹ nà ń bẹ̀ ní ṣókí àwọn ìtàn àti àwọn nǹkan tó sodo sínú oyè Jagirin yìí. Nǹkan táwọn bàbá sọ fáwọn, nǹkan táwọn bàbá kọ sílẹ̀ onífẹ́sọ̀ ń pa èyí. Ní ìgbà tí Olúwa tó kọ́ jẹ́ ọba Ìjẹ̀bú-Òde ń bọ̀ láyé jọ́nà lọ́hùn, a gbọ́ pé iṣẹ́ ló bá Jagirin ní Ìjẹ̀bú-Òde. Ìtàn tún wá sọ wípé àtolúìwà àti Jagirin iṣẹ́ ló ń bọ̀ láti ọ̀nà Wàdáì lọ́jọ́ ń bọ̀. Bẹ́ẹ̀ Jagirin ṣáájú wọn kúrò ń bẹ̀ ní Jagirin tẹ̀dó sí Ìjẹ̀bú-Òde. Ní Olúwa náà gbé wa pé àwọn èèyàn náà ti lọ síwájú, ó náà bá wọn lọ. Ní Olúwa dé Ilé Ifẹ̀ pẹ̀lú àwọn èèyàn tiẹ̀, pẹ̀lú ọmọ obìnrin kan tó ń gbè ní Gbòròwó, ọmọ obìnrin wọ́n pè ní Gbòròwó. Nígbà tó dé Ilé Ifẹ̀, ó bá Odùduwà lórí àléfà. Odùduwà gbà wọn láyé pé wọ́n rí ìrírí ọmọ ọba lára wọn. Wọ́n rí ìrírí ọmọ ọba lára Olúìwà láwọn yẹn tó ń bọ̀. Odùduwà ṣe wọ́n lálejò bí oṣù méjì. Ní nǹkan tá a gbọ́ ni mò ń sọ yìí o, fi kọ́ ni mo kọ́ o. Ó gbà lálejò bí oṣù méjì, oṣù mẹ́ta. Olúwa ní pé ẹ̀yin àmì àtẹ́rí èèyàn gidi ní ẹgbẹ́ tó gbé wa yìí tó gbà lálejò yìí, ó wá mú ọmọ Ìgbòròwó ó fún Odùduwà kó fi ṣaya. Náà tún bọ̀, ìgbà tó ń bọ̀ sí lọ bá Jagirin bí Ifá ló ń gbaná Ifá yẹn lọ́ fi sọ ń gbaná wípé babaláwo àmọ̀ ìní àmọ̀lá ní bàbá ló dín fá ọ̀rúnrún. Kí ni tó ọ̀rúnrún? Ìjọ márùn-ún ló jẹ́ bẹ́ẹ̀, ìjọ márùn-ún wọ́n mọ̀ tó bá ṣe lénìí. Ifá ló ń sọ fún wọn bó ṣe máa tó ìyẹn ní ó fi jẹ́ pé ajẹ́ kọ́ba tó jẹ ló fi ọ̀rọ̀ Jagirin fi ayé. Olúwa bá Jagirin ń bí ní Ìjẹ̀bú-Òde ń bí. Ìdèlé tàbí náà ní ìkọ̀tà kọ́kọ́ sílẹ̀ lè mi sọ o, mi gbọ́ mi kọ́ o. Ìdèlé tàbí yìí ni Olúwa náà ń gbé pẹ̀lú Jagirin. Olúwa jẹ ọba, bàbá tó bá ń bí àti Jagirin gbàtẹ́ bàbá yẹn la bá ń bí ẹ̀yin lè máa ṣàtò fóònù ó tó lè di ọba. Òun náà tún gbà yọ̀ǹda tó gbà lọ Jagirin lọ́hùn lọ́sẹ̀ pé ní ajẹ́ kọba tó jẹ ló ṣe fún ní ìkarò. Ok, mo gbà pé ó gba àṣẹ lọ́wọ́ mi, ẹ̀tọ́ bẹ̀ tọ́ ni ẹ́. Àwọn àtijọ́ ló yẹn, àwọn àtijọ́ nìyẹn o, nǹkan mo ṣe o, nǹkan mo kọ́ o, bẹ̀ẹ̀ kan sílẹ̀ tí Jagirin ta mọ nínú ìtàn Jagirin ó wà lọ́wọ́ mi tí mo jókòó yìí. Mo dẹ̀ hàn sórí with days, accurate days wà lórí mi. Tí ìgbà bá débẹ̀ màá tó máa sọ lọ. Ó dùn mọ́ mi ní pé ẹ sọ pé ẹ ti lọ sápá kan
apábitẹ́lọ yẹn wọ́n mọ ìtàn tí mo sọ yìí wọ́n lè sọ òun lè ṣe ìwádìí pé ẹnìkan tó fi jẹ Jagirin náà jẹ́ lọ báyìí nìyẹn ìwádìí ẹ̀lẹ́bí débi ní ọ̀rọ̀ Jagirin the first one Olútẹ̀lú oní bàbá tó bí wa oní first Jagirin Olútẹ̀lú àwọn ọmọ ẹ jẹ Jagirin àwọn ọmọ tó bí gbà náà wọ́n jẹ tó tóbi kan Olúbẹ̀là number 6 Jagirin Olúbẹ̀là yẹn ó bá fẹ́ àwọn méjì ó bí the first wife Olúbùdẹ̀gún the second wife Odúbànwò now Olúbùdẹ̀gún ó bí ọmọ 5 ó bí obìnrin 2 ọkùnrin 3 Odúbànwò tó jẹ́ ìyàwó kejì ó bí ọmọ 2 wọ́n jẹ́ obìnrin àwọn méjèèjì bẹ́ẹ̀ lájẹ́ lọ́hùn gbàtí Olúbẹ̀là tó jẹ́ bàbá wọn tó fẹ́ ìyàwó 2 yẹn tó kú àwọn bàbá ń gbàrọ̀ lọ́hùn ní ìmọ̀ tó rí o wọ́n fi àwọn obìnrin 3 tó wà sálẹ̀ pé ẹbọn mọ̀ yí sílẹ̀ obìnrin 3 tó wà sálẹ̀ nísìnyí number 1 number 5 náà mọ Olúbùdẹ̀gún obìnrin ni orúkọ jẹ́ Òtúmọwọ́ number 6 tó jẹ́ ọmọ ìyàwó kejì ó jẹ́ Odúfadékẹ́ number 7 tó jẹ́ ọmọ ìyàwó kejì ó jẹ́ Olúbàmọ́wọ́ tó jẹ́ ọmọ àwọn méjì jẹ́ ọmọ Odúbànwò ẹnìkan ní wọ́n jẹ́ ọmọ Olúbùdẹ̀gún ẹjọ́ ọmọ Olúbùdẹ̀gún ní Òtúmọwọ́ obìnrin ni Odúfadékẹ́ number 6 obìnrin ni number 7 Olúbàmọ́wọ́ obìnrin ni bẹ́ẹ̀ táwọn ẹgbọ́n wọn gbà fún wọn ẹ mọ ọmọ yín sílẹ̀ àwọn bẹ́ẹ̀ sì mú ọmọkùnrin sílẹ̀ ọmọkùnrin tí Òtúmọwọ́ mú sílẹ̀ wọ́n pè ní Jagirin Ayédùn 1915 to 1929 ló jẹ ó ṣe àìtò fún Àwùjalẹ̀ 4 kó tó kú ó tún bọ́ sí number 6 tó bẹ́ jẹ́ ọmọ ìyàwó kejì tí ẹ̀ ń jẹ́ Odúfadékẹ́ ọmọ ìyá ọkùnrin nìyẹn náà tó mú sílẹ̀ tó pè ní Adéyẹmí àbíkínú ọ̀sá lórúkọ ẹ̀ ìyẹn jẹ́ ní 1929 to 1942 nígbàtí ẹ kú I say one thing pé between 1942 and 1959 wọ́n sọ̀rọ̀ Jagirin tó jẹ because nígbà yẹn tí Jagirin bá kú tọ́jà lè bá àlàyé wọ́n jẹ Jagirin ló jáwé rẹ̀ ìtọ́nimọ̀sán lẹ́kọ̀ọ́ pé ìṣẹ̀lẹ̀ Olúìwà bá Jagirin bí tó wúre fún Olúìwà tó gbà pé bàbá òun ni ìkan ọjọ́ ń bọ̀ láti Wàdáì ni that is Nyamẹ́kà now between 1942 to 1959 yẹn kò sí Jagirin gbà yẹn so fásitì ẹjọ́ bí sìn o number 9 Jagirin tó jẹ́ 1959 to 1986 now nígbà tó kú 1986 late ọba Dr. Síkírù Adétọ̀nà wà láyé wọn lè Jagirin after ìjọba kú sí ní July 13 2025 ní processing àtijọ́ Jagirin wáyé tí àméjìlá jáde láyọjú èmi àìsí Balogun Adegoke Olaoye láti ilé Adéjàkò tó jẹ́ number 2 male child mo jáde mo sanwó form ẹnìkejì náà tó jáde ìyẹn wá láti number 5 ọmọ number 5 tí wọ́n ti jẹ rí ní 1915 to 1929 ẹ sọ fún wọn ìwé táwọn bàbá ṣe ìwé history ìwé ìtàn ìwé rotation tó ṣe ẹgbẹ́ fún wọn ìṣẹ̀lẹ̀ yarí because nínú Ogun State chieftaincy law 1957 1959 1982 till 2022 yìí tí Prince Dàpọ̀ Abíọ́dún ṣe wọ́n bẹ̀rẹ̀ 2021 wọ́n sáré to law ní 2022 ní the first time regime Prince Dàpọ̀ Abíọ́dún governor of Ogun State wípé a stool
tó bá jẹ́ èèyàn méjì section méjì mẹ́ta lọ ní should be by rotation ó wà bẹ́ẹ̀ òun làwa tẹ̀lé o ní àwọn Adéjàkó tẹ̀lé táyì dúró lé yẹmọ yìí sàdúrà fún gómìnà alálùbáríkà gómìnà yìí ó máa ní alálùbáríkà dé ọjà lẹ́ni àdáwọlé ó máa yọrí sí dáadáa ni èèyàn gidi ni gómìnà ta ní l'Ogun State ẹsẹ̀ gómìnà Ogun State President Abiodun èèyàn gidi ni òun náà lọ rí pé ẹni tó ń sọ̀rọ̀ yìí tó ń sọ̀rọ̀ eléyìí mọ ìtàn àwọn eléyìí ló lẹ́tọ̀ọ́ láti jẹ Jagirin. That's why I'm now the number 10 Jagirin of Ijebu land. I Chief Balogun Adegoke Olaoye. Thank you so much. ẹ ṣeun gan bàbá wa bàbá fún gbogbo àwọn tó ń wà nílé lóko lẹ́yìn òdì àwọn ọmọ Ìjẹ̀bú àti gbogbo ọmọ káàrọ̀ òjìrè ẹ wúre fún akọ ẹ wúre fún abo ẹ wúre fún àgbàlagbà àti oyún inú àṣẹ ìbí àti àwọn ọmọ wẹ́wẹ́ ẹ wúre fún gbogbo wa pátápátá. Lákọ̀ọ́ bẹ̀rẹ̀ gbogbo àdúrà ti fẹ́ ṣe ni pé lágbára lọ́hùn Ìjẹ̀bú Òde àtàkìlẹ̀ Ìjẹ̀bú kò ní dàrú eku akó bí eku o ẹ̀yà akó bí ẹ̀yẹ o ọmọ ìyá máa fọhùn bọ́mọ ènìyàn o gbogbo àdáwọ́ lè wá lákìlẹ̀ Ìjẹ̀bú Ogun State Nàìjíríà in general ayọ̀ sí rere o ẹ̀ẹ̀kan tó wájú ni pé ká ṣera lóṣooṣù ọwọ̀ oṣù ọ̀tá bá ṣera wa òun là máa ń lọ síwájú ètò ìwé ẹ̀gẹ̀rẹ̀ àrò àrọ̀ mọ́ o